wá ń sọ̀rọ̀ Yàyà Bello kò ẹ̀yin Yàyà olórí burúkú tẹ̀ lọ́wọ́ ẹ̀yin ò sí ma pẹ́ kú ònípò kẹsí eré sẹ́ẹ̀ nígbà tó pẹ́ kú bẹ́ẹ̀ ni kí ló ń ṣe yín báyìí sẹ́ẹ̀ mọ̀ ọdún mẹ́jọ ń pè ní ẹ̀yin tẹ́yìn mú àwọn kan lánàá pé wọ́n tì wọ́n mọ́lé wọ́n wá fẹ́ mẹ́yìn lónìí ẹ̀rù wá bẹ̀yìn. tí gómìnà Kogi ṣe ti ń dùn mí láyé nù wàhálà ń dùn mí ìgbà náà yín ìgbàdà sí yìí ní bá àgbá ìjẹ̀bí à wọ́n ní ẹ wá ní ẹ lọ náà ewu dájú wọ́n ní kí n wá ìmọ̀dí tẹ̀mí ní wá ìlọ lọ́nà ń obey before complain kọ́kọ́ lọ náà kí láriwo wọ́n invite ẹni invite òsì tí túmọ̀ sí pé yẹn ṣàbúrú ó ti gbà tó ọba débẹ̀ tó ọba lọ́rọ̀ sọ ohun tí wọ́n ń sọ ni pé ọkọ̀ owó ọ̀sẹ̀ díẹ̀ sáwọn ọmọ tiẹ̀ nínú èbó láti fi sanwó skul wọn owó tiẹ̀ sì kọ́tì ìjọba ni kọ́tì ìjọba náà sọ̀rọ̀ yes or no true or false ẹ̀yin ò sí ma pẹ́ kú ònípò kẹsí eré sẹ́ẹ̀ nígbà tó pẹ́ kú bẹ́ẹ̀ ni kí ló ń ṣe yín báyìí sẹ́ẹ̀ mọ̀ ọdún mẹ́jọ ń pè ní ẹ̀yin tẹ́yìn mú àwọn kan lánàá pé wọ́n tì wọ́n mọ́lé wọ́n wá fẹ́ mẹ́yìn lónìí ẹ̀rù wá bẹ̀yìn kí ló ń ṣe yín gan tí ẹ̀yin ò gbà pé yóò tàn ẹ máa ṣe wá sí fúnra yín àbí kí ni ń ṣe yín báyìí gbogbo tẹ́ ẹ bá rà láyé tẹ́ ẹ bá ń jẹ lọ́wọ́ tó bá ti lè tán bí kò sì tán tán bó tán náà ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn àti àìlówó ra káàdì tààrà àwọn ní ká lóòdù 200 àwọn ní 500 jọ̀nù wa bá tó táwọn ní 1000 ẹ lọ bí abíkàdì ṣe máa tán nígbà tó lọ bá ń dùn mọ́ wọ́n kọ́kọ́ sọ ìbò wèrè kan tó bá ti gbọ́ ìbò tètè pa kọ́ lè mọ rí nǹkan flash after ìbò tó bá tún sọ̀rọ̀ lọ ó kàn pọ̀ tó fẹ́ kó tán ọ̀rọ̀ dúró lò gbogbo tí ń dùn bí ó ṣe dúró lò kọ́tọ̀ fún lọ́nà yóò dúró àwọn tá à ń sọ̀rọ̀ lè mọ àwọn tí máa ní 100,000 lórí kìíní àwọn tí wọ́n wo balance wọn ni ẹ balance sí àwọn aha kíló kan balance sí 311 àti 310 aha sórí gan torí wàá fẹ́ wò kí ló ní tẹ̀ gbọ́lọ́gbọ́ ẹ mọ̀ pé yóò tàn ní tó bá tán tán máa ní kẹ́ wá ẹ máa ṣaka ẹ máa sojo àgbẹ̀gbẹ̀ ẹ lọ kí ló dẹ̀ ní lọ ẹ lọ dá wọn lówó ẹ lọ sọ fún wọn o bẹ́ẹ̀ bá sì ṣe kí á mọ ìta bá ṣe tó bá bẹ́ẹ̀ dẹ̀sẹ̀ àtúntò sọ tiwa ní káwa sọ àlágbára kan jù bá lọ ṣùgbọ́n gbogbo ẹni tẹ́yìn náà wá rẹ́rìn tẹ́ wọ́n ń sọ̀rọ̀ pé kó lọ ṣé ẹ mọ̀ pé ká máa ìbájú gbogbo yín lọ́kọ̀ọ̀kan ló dà gbogbo ẹni tẹ́ sọ pé kó lọ ó dàbí àdẹ́fẹ̀ ní ìsà wọ́n mú ẹnìkan kó ṣe sìnẹ́ lásìkò rẹ̀ wọ́n wá dé mọ́lẹ̀ wọn fẹ́ dé lóko ẹgbẹ́ ni wá fi ṣe ẹ̀yẹ àṣẹ jẹ́ ni àṣẹ ìsìnẹ́ ni oníbàjẹ́ ni àwọn ìsàkà mọ́ kò báyìí ló bá lẹ̀ ó ní gbogbo ẹni tí ò bá ṣe sìnẹ́ ni ó lọ lẹ̀ lóko tó o bá sì ṣe tó ń parọ́ ọlọ́run tó àṣírí rẹ̀ lè sí ó lè mẹ́yìn ìsà ò ṣe sìnẹ́ ni mo lẹ̀ kó ó yá kálukú lọ́kọ̀ tẹ̀ kálukú sí lọ́ọ́ yẹn àbúkà lọ́ọ́ yẹn ó bá fi lẹ̀ gbogbo yín lẹ́nu yín lò kó lọ mo nígbà tí mo rí àwọn ọlọ́pàá dáná sọ kó lọ ní à èyí tó yẹ ká wá kó ta ló jẹ òkè bisikíìtì ìsọmọ lẹ́yìn lẹ́yìn dá sọmọ ọlọ́kọjà lẹ́jẹ́ fi lọ́kọjà lẹ̀ ta ló pa òkè fò ta ló pa òkè mọ̀tì ẹ̀yọ́ mọ̀ bàbá kọ́lẹ̀ báyé wa jẹ́ bẹ́ẹ̀ tí bàbá fi ní tẹ́ bá jẹ tán ìyá máa jẹ yín mí ìdẹ̀ ní tó ṣe kó dẹ̀ tó ṣe kí sọmọ fà ló pa iléeṣẹ́ wo bá máa tẹ ní ìṣe ayé wa ò ní kò ní rọrùn jù báyìí lọ ẹ pa mẹ́tẹ̀ẹ̀ta bàbá ògbàlìkì àwọn ọ̀nà tí ẹ kò fi gbogbo ẹ lẹ̀ àti irinṣẹ́ àti gbogbo àjọkọ̀ tí bẹ́ẹ̀ bàbá wò dá sí kankan wa ó ní mo dá lórí ìmẹ̀kúnnù mi ìyá dẹ̀ máa jẹ ìyá dẹ̀ jẹ wa àárín tó jọ ní jọ́tọ̀ kìrìsìtì ti kú kò sí tó jọ nínú gbogbo ọ̀fà ẹ lọ sọ tó bá jọ àti tó rí bẹ́ẹ̀ àtolówó tó sàánú tó ṣerú rẹ̀ kálukó lọ wá kò sí àbá parọ́ lókùn tí kálukó máa sọ pé mi náà ṣe kí ni sọ́tọ̀ ṣe kí lọ sọ́tọ̀ ṣe ṣe ní ẹsẹ̀ ló kú ẹ̀kẹ́ bẹ́ẹ̀ tẹ̀ síríọ̀sì káwọn ọmọ sọ ẹ máa sọ wá bá dá fáàmù lẹ̀ ṣe ní ẹsẹ̀ ló kú ẹ̀kẹ́ àwọn àkọ́bí rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ fún wálé
kálukú fẹ́ kẹ́kọ́ owó dà kí wọ́n sí kí wọ́n gbà kí á mọ̀. àwọn àtàwọn tí wọ́n sọ̀rọ̀ dáhà sọ pé àwọn ẹ̀ tíráì àdá fáàmù lẹ̀ what is farm? kí ẹ sọ̀rọ̀ kí bisikíìtì tẹ́mi lọ bá ní tí mo bá bẹ́ tí mo lọ Tógò tí mo bá bẹ́ tí mo dé Sẹ́nìgà tí mo bá kí bisikíìtì bẹ́ wọ́n tẹ̀ kú lẹ́ẹ̀kan náà ẹ̀dẹ̀rí nǹkan kan sí ẹ wá ń sọ̀rọ̀ Yàyà Bello kó ẹni Yàyà olórí burúkú tẹ̀ lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ fàmílẹ̀ wù láyé omi nù tó tẹ̀ nígbàgbọ́